bá ti ń gúnrégé lọ kó bá fura nítorí pé o fẹ́ jẹ orí jẹ o fẹ́ mu orí mu o fẹ́ ná orí ná o fẹ́ lò orí lò tí ò bá ì tí ì sádojú kankan ó yẹ kó máa fura mo bẹ̀ ọba tó ní mí ní nǹkan bíi ó kù bíi oṣù kan kí incident yẹn ṣẹlẹ̀ mo lọ́lọ́run bí gbogbo ẹ̀ ṣe ń dùn fún Fákànyìnsọ́lá yìí àdánwò tó bá fẹ́ gbé bá mi máa kó gorí ẹ̀mí mi o èyí tó máa ba ìgbàgbọ́ mi jẹ́ tàbí tó máa sọ mí dọ̀tá àwọn èèyàn máa kó dé bá mi mo dúpẹ́ pọ́ba tó ní mi ó bá mi gbé fúyẹ́ most of ẹ̀yin àfáà mi wá fún yín lẹ́nìí tọjọ́ yìí ṣì ń bọ̀ mo ti pa ilé ẹjọ́ ìgbà tí mo broadcast pé báyìí báyìí ṣẹlẹ̀ ní sún àwọn ọmọ mi most of àwọn àfáà wọn lọ sábẹ́ comment section kí lọmọ tiẹ̀ ṣe Ọlọ́run mú ẹ kìnìkan mi ìbá ti yín wá lẹ́nìí mo ṣì ń bọ̀ wá fún yín mo ti bá yín pa ilé ẹjọ́ tí n bá tún máa jáde fún ẹ̀yin àfáà lẹ Yorùbá pìtìpìtì ayé máa bá yín ṣé àwọn kọ́mi ò ń ṣe ọmọ ìyá yín nú ẹ̀sìn rárá o Yorùbá ni mí Yorùbá nìran mi èmi ò mọ̀ yín rí mi ìmọ̀ lárúbáwá rí mi ìbá lárúbáwá family mi ìṣẹ̀wá láti lárúbáwá Yorùbá ni mí Yorùbá nìran mi mo ti ń sọ fún ẹ̀yin àfọ́ olórí burúkú amukun mẹ́kọ̀ọ́ pé tí ẹ bá ti rí post mi ẹ máa ignore ẹ̀ bọ́ ẹ̀ ní gbọ́ àkọ́kọ́ náà orí tó bá fẹ́ jẹ̀kó tó bá dé koto wọ́n máa ṣí tó máa fún níko yẹn orí tó bá dẹ̀ fẹ́ jẹ̀kó ní Nàìjíríà yìí tó lọ sábúrọ̀dù á wálé wá jẹ̀kó yẹn nítorí pé mi rò pé mi àtàyàn àfàyàn àjọpa nǹkan kan pọ̀ nǹkan kan pa wá pọ̀ wọn náà àfà nínú ẹbí mo dẹ̀ ní nínú ara àmọ́ ṣé àfà tó bá jọmọ ọkọ Yorùbá mi gbọ́dọ̀ sọ pé mo ná dojúkọ kan kẹ́nìkan máa táìpù wèrè kan lábẹ́ comment section mi ìbá ti ń wálé ni o toró lórí burúkú ni yín ẹ̀yin akéwù tara jẹ akéwù gba bára akéwù ṣe bá bí ala akéwù gba pátá ń di ìyàwó níyàwó akéwù sọ́ọ̀kì ìyàwó níyàwó akéwù ṣe dọ́kì fún ìyàwó níyàwó lórí burúkú ni yín tí yín kọ́ ni mo bá wálé ni o by the time tí n bá máa bá ti yín wá pìtìpìtì ayé máa bá everybody yín nítorí pé orí tèmi pé làákàyè mi ṣiṣẹ́ mi ìlòkó 10 million kì í sọ pé mo fẹ́ lọ fi wò ṣẹ̀ṣẹ̀ lárúbáwá orí mi pé ọpọlọ mi function nítorí pé tá a bá ti rẹ́ni torí ò pé nínú Islam ló máa sọ pé òun kówó lọ sílẹ̀ Mẹ́kà ọpọlọ yìí ò ṣiṣẹ́ ọpọlọ yìí ti dàrú ẹ ti mú kun mẹ́kọ̀ọ́ mi ìbá ti ń wálé ni o ọpẹ́ ni mo wájú nítorí pé ọmọ Adéyẹmọ mo kí yín gan ẹ ṣé mo dúpẹ́ gbogbo èyí tí mo lò ní ìlú yẹn lé ọmọ Adéyẹmọ ni mo lò sí jù mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n fi àánú gbà mí ìjọ ìbí mo ṣe pè wọ́n pé ọ̀gá tiwọ̀ ọ̀dọ́ yín ni máa sun omi ìmọ̀ àdírẹ́sì ilé yín gan àkẹ́tù máa gbọ́ ilé tí mo ti dé several times Ọlọ́run ò ní járí dààmú láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀dá tó bá fẹ́ da wàhálà tiwa lágbádá ilẹ̀ alanu gbé wọn mi bí mo ṣe sọ fọ́mọ Adéyẹmọ báyìí wọ́n dẹ̀ command ìyàwó wọn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó yá omi làṣẹ ń bọ̀ wálé mo dúpẹ́ lọ́wọ́ Àlàájà ìyá mi Adérọ́pò God bless you my mother wọ́n kẹ́ wa ha oríṣiríṣi tí ìlú òyìnbó náà ń pò fún Fákànyìnsọ́lá èmi àti sísítà mi tá a jọ lọ wọ́n wá fún wa ní fúláàtì kan mo ti gbàgbé gan kí n kọ omi làṣẹ síwájú fúláàtì yẹn kò sígbà mo lè lọ sílé ọmọ Adéyẹmọ fúláàtì tí màmá dé sí nìyẹn mo wá kí gbogbo àwọn boys tó wà lọ́dọ̀ ọmọ Adéyẹmọ látòrí security débi tó parí sí mo kí yín ẹ ní ṣiṣẹ́ ṣe láṣẹ Èdùmàrè àwọn boys ló bá wa tún léṣe náà ṣe everything látòrí ẹ̀mí àgbò kìíní kejì ẹ̀bà gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo kí ojú òní tì yín gbogbo wọn ni wọ́n fìfẹ́ hàn sí mi ìgbà tá ti ẹ̀ fẹ́ wọlé security sọ pé láti bo mo ní ẹ mọ Fákànyìnsọ́lá ìgbà tó ṣe pé gbà ẹni mo lọ ṣerú lárúbáwá tí mo lọ da kiri bojú ń gbà ẹ lè mọ̀ mí ìyẹn wá sọ pé kí n polóyè àfìgbà tí mo ṣe fídíò pẹ̀lú wọn ló tó sọ pé lẹ́tà lọ́wọ́ abẹ mo nípa iṣẹ́ yín lẹ̀ ṣe náà àtìgbà yẹn náà ọkùnrin yẹn security ó jókòó tì mí ṣẹ́bìtì Alájà ni mò ń kí lọ lọ́wọ́ ìyá mi Adérọ́pò mọ́mí Ronaldo mọ́mí Àṣàbí mi ìtúrántí ọmọ wọn àgbà yẹn gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́mí Dami mọ́mí gbogbo wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti kí ìyàwó wọn kejì náà wọ́n ṣojú wọn ṣẹ́yìn ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó tẹ́ ẹ nọ́lá tẹ́ ẹ joyè onígàrú àwọn tó yẹ ká bá gbéraga nínú ayé wọn àbá o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ nǹkan kan àgbófìfo tó ṣe pé àgbófìfo tó ń pariwo lásánlàsán ní ẹ̀yin lẹ ní gàrú dìwé bí Alájà bí wọ́n ṣe attend sí níjọ́ mi expect ẹ̀ wàláì mi expect ẹ̀ rárá wọ́n azin ẹmọ̀ bíi pé wọ́n ti rí mi rí lẹ́yìn Ìgbòho tá a lọ́ngbà yẹn tí ó sábà ní pọ́n ti ẹ̀rọ ojú mi gbà yẹn láwa nù kẹlì máma tá a nàgà mú ṣòro tàbí sọ ṣòro nù inú ẹ̀há ni wọ́n ti rí mi àmọ́ ṣá bí wọ́n ṣe sí mi èmi àti sísítà mi ìjọ́ kìíní ìjọ́ kejì ìgbà tó di ìjọ́ kejì mi ì tí ì jí Alájà la kọ́kọ́ rí kan wá jí wa Alájà máa jókòó more than 1 hour 2 hours nínú rúùmù yẹn tájọ máa gist wọn ò ní gbéraga láàrin ìṣẹ́jú kan síbẹ̀ yẹn oríṣiríṣi oúnjẹ oríṣiríṣi ìgbà tó yá mo ní àjẹun mọ́ ó tó gẹ́ ẹ wá wò sẹ̀mí tí wọ́n lò ẹ wò gbé ayé wọn wọ́n náwó wọ́n nọ́lá wọ́n níyì wọ́n nípò láwùjọ ọmọ ilé nìyàn ni wọ́n wá rẹra wọn nílẹ̀ Alájà táyé bá ń já etí gbà bá ń jẹ́ gbà àánú tẹ́ fi gbà mí Olódùmarè a máa fi àánú gbà yín títí kalẹ́ ni àṣẹ́gun ẹ ní sunkún lórí ọmọ lórí ọkọ lórí orogún yín láṣẹ Èdùmàrè àti gbogbo àwọn ọmọ tó wà nínú ilé yẹn
ní tanná mọ sàrí ẹni kọ̀ọ̀kan wọn láṣẹ Èdùmàrè. Ìgbà tó stage kan alájà ní ẹ máa bọ̀ ní sitting room. Ìgbà tó yá tí mo sọ pé AC ti pọ̀jù tó lé mi ò lè gbé AC sára. Ẹ mọ̀ pé tìmù la wá yìí àwa tá a bá ti tóbi ìtóbi tí wá dẹ̀ ní fitted o rárá o àwọn àdára nu o alájà ṣàlàyé fún yín tẹ́ bá rí wọn a gallant pa. So alájà tún jẹ́ kó yé pé wọ́n rán Àṣàbí sí mi no ṣàṣàbí náà rán ni àbẹ́ nìkan ṣá pé ẹ máa bọ̀ ní kitchen kẹ́ ẹ má wà bọ́rìn àwọn ń dáná lọ́wọ́ mo tún láti gbéra mo lọ sí kitchen mo lọ bá wọn àtújọ ń sọ̀rọ̀ àti gbogbo àwọn tó ń bá wọn ṣiṣẹ́. Alájà táyé bá ń jẹ́ tí bàbá ń jẹ́ gbà ẹ̀ ní sunkún títí láéláé. Àdúrà ńkọ́ wọ́n ṣe àdúrà ẹ̀ ní dààmú ẹ̀ ní banújẹ́. Mo kí yín o ìyá mi Adérọ́pò mo kí yín ọmọ ọkọ Yorùbá ni yín Islam dẹ̀ ni yín téèyàn bá rí Islam tẹ́yìn ṣe Islam máa ń yàn kì í ṣe tàwọn olórí burúkú o àwọn orí mánà jẹ́ ẹsẹ̀ lòṣìwà o kì í ṣe àwọn akéwù tọrọ bára o kì í ṣe akéwù ṣe bá bí àlà o akéwù tọrọ jẹ akéwù gba pátá di ìyàwó níyàwó kì í ṣe irú Islam yẹn là ń sọ o. kì í ṣe irú Islam bẹ́ẹ̀ là ń sọ o. Ìgbà tó yá gist dáwọn level kan mo ń ṣe program lọ́wọ́ máa pè yín padà mo ń ṣe program lọ́wọ́ ẹjọ́. Ìgbà tó stage kan alájà náà máa ń rí post mi pé kí ló dé wọ́n ti kọ́kọ́ béèrè pé kí ló dé tí mo fi fẹ́ hálẹ̀ mo ní health mi ò gbé ni pé mo sick gan nǹkan kan ṣá sọ̀rọ̀ gan wọ́n náà wọ́n rí gbogbo àdójúkọ táwọn àfáà fún mi mo ní kékeré lẹ́rí ṣe bí tí n bá sọ jáde pé Islam peace of religion ni mo lálàájá ẹbọ́lẹ̀ ń bẹ̀ ṣé tó bá ẹ pé wà lórí net ká ẹ máa sọ̀rọ̀ kan nípa àrán yín ẹ mọ̀ pé Islam is not a peace of religion Islam is jàgídíjàgan òfò àdánù Islam peace ni làwọn olórí burúkú tó ń wà nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe. Mo ní ohun tí wọ́n fi ojú mi rí ohun tí mi expect láyé ni wọ́n ṣe fún mi mo náà mọ̀ ṣá adánilóró ni ó tún fi agbára kọ́ ni nítorí pọ́pọ̀ táwa wà lẹ́nìí ní títọ́ ọmọlúwàbí àmọ́pá a lè wà ń bẹ̀ torí gbogbo nǹkan táwa ń ṣe lánàá in the name of religion ni èmi ò dẹ̀ ṣe nǹkan ti tèmi mọ́ ní èmi ò bí àfara ti tèmi o mi sọ tẹ́lẹ̀ mi o èmi ò ṣe nǹkan ti tèmi ní in the name of religion mọ́ o in the name of ọpọlọ mi in the name of Olódùmarè in the name of ìran mi ni mo fi ṣe ogbon tí mo ṣe ń sìn mi ì dẹ̀ gbé iyì kankan fún oníran mọ́ yàtọ̀ sí ìran mi. Alájà wá bí wípé ṣé mo sì ń ṣe Islam mo ní ẹja bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọ́ ní tó bá débi rùkáfò alájà sọ ó ti ẹ̀ dùn wọ́n gan mo náà lájà mo náà yìí ti lọ sí àjì ẹ ti lọ ẹ ti dé wọ́n ní múra làwọn máa ń sọ lọ wọ́n ní ẹ̀sìn nílẹ̀ Yorùbá nítorí pé ìyá yìí ìmọ̀ ni ẹ̀ga nínú Islam gan o wàláì ìgbà tí bàbá wo ti ẹ̀fẹ̀ kan tiẹ̀ máa ìgbà tó fi ọkọ̀ ń lọ sí church wọ́n sọ history yẹn náà ó tó di pọ́n sọ pé àwọn òkìní yìí ò má wọn lára ọkọ̀ wọn dẹ̀gbà tó bá jẹ́ yìí olórí burúkú àfọ àtẹ̀sọpẹ́ ẹ lọ kéde léde Lárúbáwá is just ordinary language ni tẹ́ ti lọ kéde léde tọpọlọ yín ti dàrú níyàwó yín bẹ́ẹ̀ ṣe jẹ́ kìrìsìtẹ́nì o ìyàwó yín kò ní lọ sí mọ́ṣáláṣí o tàbí tẹ́ bá jẹ́ àfà níyàwó yín ò ní lọ sí church kò sọ́nà tá a fi pé ọba tó ní wá tí ò ní jẹ́ wa àníyàn la nídìí tẹ́rù ọkùnrin ò bá ti tako ti ẹni ẹlẹ́ni tó ò bá lé onílé jẹ́ tó dọ̀rọ̀ ọlọ́rọ̀ rù tó plain àníyàn gangan ṣáájú ohun gbogbo. Wọ́n ní àwọn àfáà ilẹ̀ Yorùbá ń jẹ́ kó yé mi pé àwọn ni àná Muhammad sallallahu alaihi wasallam ló wíìlì Islam fún nígbà táwọn ń lọ olórí wọn ṣe burú ilẹ̀ Yorùbá báyìí. Mo ní ṣe bẹ́ẹ̀ rí pọ̀ tó ń fi Islam sí báyìí wọ́n dẹ̀ sọ pé dọ́tà ẹ bá kú wọ́n ní wọ́n á bí yín mi ìmẹ́ni tó fẹ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín o ipò wo lẹ bá Islam ipò wo lẹ kónú ẹ̀ ipò wo lẹ fi síkẹ́ tó lọ sọ́rí burúkú tẹ̀ ṣe ìná lẹ fi máa fún wọn lésì. Alájà ṣá bá mi sọ̀rọ̀ gan mo ní ò sí wàhálà ìjọ ọmọlúàbí lèmi wà báyìí ìjọ ọmọlúàbí ìjọ nínú ọkàn mi ìjọ tó ṣe pé mo lo ìfẹ́ mo dẹ̀ nípa ìyá ọba tó ní mí dé gẹ́ngẹ́ bọ̀n tó ń jẹ́ symbol Islam ìṣẹ̀dá mi ò ní jẹ́ kí ọmọ mi kan ó tiẹ̀ lọ symbol Islam mọ́ nítorí pé tó o bá lo symbol Islam tó o bá fẹ́ lo ògo ẹ wọn ò ní jẹ́ kó o lo apanimáyọ̀dà ni wọ́n o àwọn àfọ olórí burúkú yẹn ohun tó bá ti mú tó o ti gbé symbol wọn bóyá o lọ jáàbù tàbó hẹ́hà tàbó tiẹ̀ sọ pé o di pò kan mú nínú Islam wọn ò ní jẹ́ kó o rògo ẹ nítorí kí la ní kó ṣe ni tí ò ṣe ni gbogbo àwọn àdójúkọ tí mo rí gbà yẹn ó nágbára ó jẹ̀mí mi lọ mo dẹ̀ dúpẹ́ pé adánilóró ó fagbára kọ́ mi ni mo dúpẹ́ mo lè bold pẹ̀lú ìran mi gbogbo ìgbà nínú mi máa ń dùn lọ́kàn mi máa ń balẹ̀ láyọ̀ mi máa ń kún tí n bá ti rántí pé Yorùbá ni mí ìdúpẹ́ ni mo wá ṣe lẹ́ni lọ́dọ̀ ọmọ Adéyẹmọ nítorí pé nǹkan tí mi expect wọ́n ṣe é fún mi gbogbo ibi tí mo ti wò ó pé bo ni mo fẹ́ bajá wọ́n ṣe é nírọ̀rùn bàbá mi kan náà mo kí wọn láti ọ̀dọ̀ àwọn láti ọ̀dọ̀ Òṣàbàdàn mi náà àǹfààní àti morúkọ bàbá mi yẹn náà bàbá mi yẹn bọ́n ṣe jẹ́ ọmọ Yorùbá wọ́n hùwà Odùduwà wọ́n hùwà ọmọ Ọ̀rúnmìlà wọ́n gbé gbèsè àmọ́ ṣá gbogbo ibi tí wọ́n gbé gbèsè sí àwọn apanimáyọ̀dà lẹ́yìn àwọn tí wọ́n gbé gbèsè lọ́dọ̀ wọn bàbá mi yẹn tún bẹ̀ mí lẹ́yìn àwọn ní bàbá mi mo mọ̀ yín
mi na àǹfààní àti rí ibi ọ̀rọ̀ lẹ ti máa mọ̀ bí èèyàn bá ṣe jẹ́ àti gbésí ayé tẹ́lòmíì bá lò inú ọ̀rọ̀ báyìí lẹ ti máa mọ̀ òòṣà Ìbàdàn náà try gan nítorí pé bí iṣẹ́ wà ó ní òfin fún mi láǹfààní láti máa bá èèyàn jà mi mọ̀ bó ṣe bá èèyàn jà mi ìdẹ́ ń dìyàn sínú bẹ́ẹ̀ ṣe rí mi nítorí gbà tí gbogbo ẹ̀ tó ń lọ làlàlùlùlù alálàlà bẹ́ẹ̀ nìkan bá gbé ọ̀rọ̀ lọ́rọ̀ wá bá mi àìmọye èèyàn tó máa ní lọ fọ̀rọ̀ eléyìí ṣe program lọ sọ eléyìí èmi gbọ̀ngbọ̀n ni wọn lè tì mí gbọ̀ngbọ̀n kùn sí àbẹ̀ni tó bá fẹ́ tira I'm an adult mi ìṣọmọ kékeré mi monetize page mi káàjẹ́ owó tó fẹ́ gbà òun ló ń tì Ọlọ́run tó mi ni mi ìmọ̀ nǹkan bá tó ní mi gbà lérò lórí àwọn page mi tí ò fi jẹ́ kí monetization kó wáyé lórí ẹ̀ ó possible kí n ti monetize kí n torí owó tí mò ń rí olúwẹ̀ ti ṣiṣẹ́ Yorùbá ni mí ọmọlúwàbí ni mí nínú ẹni tó fẹ́ràn àfáà jù láyé mo jẹ́ kan kó tó di pé ẹ̀ṣọ́ orí burúkú láti 2020 èmi ò fọ́ fún bí yín mi ì fọ́ fún yín mọ́ tí n bá ti ẹ̀rá àfáàsì tí n bá ń wòyìn báyìí máa ń wòyìn bíi pé wèrè nìyí ni wèrè lẹ máa ń jọ lójú èmi ìgbà tí sílẹ̀ ti ń ṣẹlẹ̀ àfáà kan Ìbàdàn ló ń gbé mo ti ẹ̀ pé lẹ́ni tá a jọ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò gbé kọ́ mi mo ti bọ̀ pé máa padà ṣòfò náà ni 24/7 lájọ máa ń sọ̀rọ̀ àtàfáà yẹn ó tún wá jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi bóyá ó bí sí gbà yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ dúró tì mí ní wọ́n mọ wá tì bẹ́ẹ̀ la ní ṣokú ọ̀sẹ̀ gangan ìjọ ìbí ṣe broadcast báyìí oríṣiríṣi ẹ̀yin àfáà lẹ wá sábẹ́ comment section èmi rẹ̀ ti ń sọ fún yín pé èyí tó gùn bá fẹ́ pa nínú yín ló máa wá sábẹ́ comment section mi nítorí mi ìmọ̀ ń tàjọ papọ̀ online pọ̀ àbí mi ìṣọmọ ọ̀yá yín nínú ẹ̀sìn mọ́ mi ìṣọmọ ọ̀yá yín nínú ẹ̀sìn ẹyẹ tán náà wẹ́bí lọ́dọ̀ mi tẹ́ bá fẹ́ kí mi náà sàlámà lè kí ló pè mí pẹ̀lú yẹn ṣèdè tí mo gbọ́ mo rò are you mad or something ẹ ṣáà fẹ́ kí n ṣáà máa sọ̀rọ̀ àmọ́ ṣáwọn nǹkan kan àgbẹ̀ pé ohun téèyàn bá jùlọ èèyàn jùlọ mo máa ń tijú àwọn àfáà kọ̀ọ̀kan nínú yín mo máa ń tijú àwọn àfáà kọ̀ọ̀kan gan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún máa ń ro ìbí inú Islam ni bàbá mi kú sí àtìyá mi o bọ̀ kì í ṣe Islam olórí burúkú tó wà generation tá à ń bá lọ yìí o Islam ìpìlẹ̀ títà nù làwọn bàbá yẹn ṣe àmọ́ ṣé bàbá mi ò torí pòun ṣe Islam kó tàpá sórí irun ẹ̀ kọ́ lóun ò wá níran ẹlẹ́bọ ìpìlẹ̀ gbogbo ẹbọ ni ìpìlẹ̀ lárúbáwá ẹbọ ìpìlẹ̀ àwọn Júù ẹbọ kí la wá ń fà ṣé wọ́n pò òun ẹbọ ni wọ́n ń rúbọ ọpẹ́ ní gbogbo ìgbà ni ìgbà tẹ́yìn ọmọ ẹ̀yàn ọmọ àlè tó jólè lẹ́gbàá yín wájà náà má ṣiṣẹ́ fìrídìí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe ìgbà tó di pé ẹgbẹ́ sí olórí burúkú jẹ́ tẹ́ bẹ̀rẹ̀ wèrè tẹ́ modernize gbogbo ẹ̀tàn ló wá di pé tẹ́ bá ti rélé ẹlẹ́bọ ní rọ́dẹ̀ ni wọ́n ṣẹ́fà ẹ lọ wò wọ́n dáadáa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ tí ò bá wá rí bẹ́ẹ̀ ṣé bí wọ́n sọ ní 2023 ẹ̀yin àfáà tẹ́ bá lọ ṣẹ́fà tọ́dọ̀ babaláwo wọn ní kẹ́ wá gbé fáyín torí wọ́n á padà fi yín kó ni kí pòsì bí jáde tàì jáde ẹ máa wá sábẹ́ ẹ̀ ni are you mad or something èmi ò ń ṣọmọ ìyá yín nínú ẹ̀sìn o ara o mo mọ ọmọ ìyá mi mo mọ ọmọ bàbá mi àwọn ọmọ bàbá mi lọ ọmọ erin arókè kórè oréjì kórè ilé Ọ̀yọ́ ọmọ bò dáná fojú rọ ọmọ etí lápò èèyàn dóògo ilé ìyá mi ló ń ṣakí ògún ọ̀rọ̀ ke àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà orí bàtà ní fojú dẹ̀gùn ó ń ṣakí ẹni afẹ́láyà ní fojú di ni ilé ìyá ti tèmi nìyẹn èmi ò dẹ̀ wá familiarity kankan ẹni tí ń bá rí ni mo rí ẹni bá rí mi ni mo rí if you no see me I will not see you if you see me I will see you bí life tèmi ṣe rí nìyẹn àmọ́ ṣá kí n drop life chat kankan ẹ máa ṣe bí olórí burúkú ẹ máa forí gún ẹ máa forí bẹ́ èmi á padà bójú ń jẹ́ last nítorí pé èrò ẹlòmíì ni pé bá a ṣe wà lórí nẹ́ẹ̀tì yìí bá a ṣe ń sòótọ́ ọ̀rọ̀ àwọn ò sọ pé kẹ́lẹ́sìn má ṣẹ̀sìn àní pé ẹ fi wà kẹ́sìn ẹ má torí Islam kẹ́ ẹ balẹ̀ yín jẹ́ ẹ má torí pé ẹ ti lọ sílẹ̀ lárúbáwá ẹ ti ń gbowó ń bẹ̀ ẹ ti ń ṣàtọ̀nà àwọn èèyàn lọ kẹ́ ẹ wá sọ pé gbogbo tó wà nílẹ̀ Yorùbá kì í ṣe kò dá mọ́ ẹ wo bàbá akéwú gba góòdù bí bàbá yẹn ṣe pariwo tó ẹ padà sọ pé ó ti di akéwú jẹlẹ́dẹ̀ akéwú gba ìkíní kan akéwú ṣe tọrọ jẹ ẹ wo different type of name lẹ fún bàbá yẹn lórí pé ń fọmọlúwàbí ṣe kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀jẹ̀ ò lè kúrò lára yín káyọ̀ tí ẹ̀ máa lọ rán mú kéwú káyọ̀ kúrò ní sánmọ̀ kìíní ṣe bẹ́ẹ̀ ilẹ̀ mọ̀ye tí sánmọ̀ jẹ́ ọ̀dọ̀ yín láti gbọ́ pé sánmọ̀ méje ọba tí ò fi bẹ̀rẹ̀ ayé kan nìkan tí ò ní fi òpin ẹ̀ hàn títí láéláé ẹ̀yin kan ilẹ̀ máa lọ rẹ́ni tó gbẹ̀gbẹ̀ wá lórí àpáta lẹ̀ máa rẹ́ni tó fara kọ́gi lẹ̀ máa rí gbá gbogbo sórí yìí ò jẹ́ àwa mọ́ torí àti lè dá ronú àná kan tá à ń lọ mú rònú nínú ìwé òun lórí wo òpolọpọlọwọ òṣìṣẹ́ ìṣẹ̀bí ti tèmi nínú ayé ǹsìn kí n free pẹ̀lú everybody ìwọ tó o bá ti robi ròbí kí bí máa bẹ́ẹ̀ lọ tó o bá ní ikú kó ṣáájú mi kú mi ní borí ẹ̀ láì dá àmọ́ ṣá bí ó ṣe dára fún mi lèmi lé èmi ò ra ìrákà tí a kankan o ara ń tàwọn bá ṣe ń gbórí ara ń tàwọn bá ṣe ń gbérí lójijì lòdì pọ́n lérí lè kà bó sí ẹfẹ́ ra wọn mẹ́rin ẹ sí kò sáyé balà bó sí ọlọ́tẹ̀ ló máa ṣẹ̀sìn ọ̀gá wa ànábì ọmọlé ọmọ ìyàwó ànábì afúnni ló jẹ́ máwó bẹ̀ alágbe tó bálágbe lówó èèyàn á bí dídèǹdè kí ló dé tán bínú ọmọ ológo ikú máa padà pa yín ni wọ́n bínú ọmọ ológo ìsẹ̀mí tèmi ìgbé ayé tèmi lèmi ń lò ìpín mi ò dẹjọ́ tọ́mọ́ làkejì ìbẹ̀rẹ̀ ayé mi ó ní bí mo ṣe lò àárín ayé mi ó ní ohun tó bá dé
ìyí tí mò ń lò lọ yìí ó ní ohun tó bá dé ọba tó ní mí ló ń tò nítorí pé gbà tó ń ṣẹ̀dá mi kò sẹ́ni kò pa fáàsì bẹ́ẹ̀ bàbá àtìyá tó bí mi wọn ò lè sọ pé sẹ̀mí báyìí mo lò nínú oyún ìgbọ́n fẹ́ sunrun mi wọn ò lè sọ pé bẹ́ẹ̀ kí wá ní tiyín kí ni ìṣòro èrò ọkàn yín ni pé ká lọ ká má dé àní padà bá yín ní last Ìgbò Òòṣà ọ̀gá tiwa afúnilóúnjẹ máa wò bẹ́ẹ̀ wọ́n méjì fẹ́ nìkan Ìgbò òní kú òní jábọ̀ respect Ìgbò mo dúpẹ́ oore tẹ́ ẹ ṣe mí títí ayérayé ni màmá dúpẹ́ nítorí pé gbà tí ojú ń pọ́n gún mi àwòdì yín bá mi rà èèyàn tó bá gbà àyàn nígbà ìṣòro ẹ jẹ́ ká kíká yìí gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá pátá ni mo kí o àti gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ ti ẹ̀ wò pé òun ló mọ̀ òun ló ṣe èrò ọkàn kálukú ọba tó ní mí àfi sẹ̀sọ fún lágbà lọ́wọ́ lọ àdàbí àyàfi táwa bá rọbí sí lókù àdàbí àyàfi gbogbo àṣírí yín tó ń gbé wá bá wa àdàbí táwa bá tú síta lókù ẹ̀yin àfáà burúkú yìí àìmọye different type ọ̀rọ̀ yín náà gbé wá bá mi èmi ò ń ṣe mi broadcasting tèmi ò lọ ọbẹ̀ ni nítorí pé online kọ́ ni mo ti ń jẹ àánú ló bá mi gbé ọmọ Adéyẹmọ ló jẹ́ kí n fi ẹsẹ̀ lé ọ̀nà ọlá torí òun ni mo rí tí mo fi tẹ̀lé ọmọ Adéyẹmọ ló jẹ́ kí gbogbo ayé mọ̀ mí òdù ní Fákànyìnsọ́lá tí ò ń ṣàìmọ̀ fólóko ìwọ tó bá rí mi tó bá sọ pé ọ̀rẹ́ èèyàn ojú ẹ̀ máa padà di bland man ojú àpadà fọ́ ni ṣògo àgbáyé ògo iye wa ni mí tí ò dẹ̀ níwọ̀ lókù láṣẹ Elédùmarè kí n kí Ìgbòho láti èní títí lọ di ọ̀la kò tí tó tí ń tí nínú oore tó ṣe mí nítorí pẹ́dọ̀ tèmi ni kùn àti báyọ̀ mo mọ̀ Ìgbòho ló jẹ́ kí n pàdé èjìká tí ò jẹ́ káṣọ bọ́ lọ́rùn mi Ìgbòho ló jẹ́ kí n pàdé aláàánú Ìgbòho ló jẹ́ kí n pàdé ẹni tó fẹ́ mi dénú Ìgbòho ló jẹ́ kí n mọ̀ta Ìgbòho ló jẹ́ kí n mèèyàn láàrin èrò Ìgbòho ló ní ò jẹ́ kí n máa finú wẹ́nu kí n má bàa jẹ́wọ́ nítorí lánàá kan gbogbo èèyàn lèmi pèlè èèyàn mi mọ̀ pé èrò wà nínú èèyàn ìgbà tí mo tẹ̀lé ọmọ Adéyẹmọ tí mo wá ń rí oríṣiríṣi nǹkan wọn gbà ṣé báyé ṣe rírì Ìgbò Òòṣà láṣẹ Èdùmàrè bàbá Bọ́lá Ahmed Tinubu wọn á gbé bágò kúrò lórí yín láìpẹ́ tí ẹ máa fi ẹ̀yìn tì báyìí ẹ máa jẹ ṣe ọwọ́ yín gbogbo àkáǹtì yín tí wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n máa ṣí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mo kí yín o ọba Olúgbọ́n ọba Àrẹ̀sà gbogbo ọba bàbá wa ọba Ilé-Ifẹ̀ bàbá wa ti Ọ̀yọ́ yìí tí wọ́n ṣe gorí àpèrè náà ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o níwọ̀n ìgbà tẹ́ bá ti fi ti ìṣẹ̀ṣe ṣe nítorí pé ọba tó bá wọ ìpèbí amójú amọ́ra kò dẹ̀ ní tàpá sí orírun ẹ̀ mo sì ń bọ̀ lórí ti ọba tí wọ́n sin nílànà Islam o mi tí ìdè gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló jẹ́ kí n lè dá sí nǹkan tí mo kàn máa kọ́kọ́ sọ mẹ́ ni pé tádé báwọn pásítọ̀ dé ẹ sọ fún kó lọ dádì ẹ̀gún mùsùlùmí tó bá fẹ́ jọba kó gba Mẹ́kà lọ nítorí pé gbàtẹ́ bá fẹ́ jọba mi rò pé inú mọ́ṣáláṣí ni wọ́n ti ń lọ ṣòro ọba fún yín o wọn ò dẹ̀ mú yín lọ sínú ṣọ́ọ̀ṣì inú ìpè bí ìṣẹ̀ṣe lẹ́tí lọ ṣe gbogbo orò ọba tó pé ẹ wá joyè ọwọ́ yín ti teku dà ẹ fẹ́ bèrè kú tó pa gbogbo ọba baba ńlá kú baba Yorùbá lọ́wọ́ yín kò lè ṣeéṣe kò lè possible orí àpèrè tẹ wà yẹn náà ló máa dá fún yín ẹni ọba tó jẹ lórewé tó ṣe pé ó wọ̀ pè bí ó ṣe gbogbo ètò tó yẹ kó ṣe wọ́n gbé tutù lórí ẹ̀ wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe tó ń tùbà tó ń túṣẹ tó wáyá tó dórí ìpèrè tó lóhun ẹmíà wọn bá mùsùlùmí lòun o kìrìsìtẹ́nì lòun o ní tó ṣe pé wọ́n wá fi gbá wa ni wọ́n wá fẹ̀sì gbá wa ni gbogbo akọ́lá máa rorí bákan náà gbogbo akọ́lá máa rorí bákan náà ìṣẹ̀bí kan ni Ibrahim lò bàbá Ibrahim bàbá àgbàgbọ́tẹ́ ní bàbá òun ló bí gbogbo wa Ádámù àti Éfà ìṣẹ̀bí kan ni wọ́n lò ṣé Ibrahim kírun ṣé gbogbo àwọn tilẹ̀ Róòmù tó ti kọjá ṣọ́n dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ ẹgbẹ́ ni gbogbo wa jọ ń ṣe society ni gbogbo ìlànà ẹ̀sìn tó wà society ni nítorí tí ò bá jẹ́ society kí ló dé tẹ̀yìn àfáà ṣe ń bára yín jà online kí ló dé tẹ̀ ríra yín pé kan ní kí ló dé tẹ̀ pé tẹ̀ bá pàdé ra yín ní pati ẹ̀ máa ń satira síra yín kí ló dé tẹ̀ máa ń múra yín lóhùn ẹ fẹ́ kẹ́ ẹ ga jura yín lọ kò sí wàhálà tí yín kọ́ ọmọ bá wálé ni o wọn ò ní sọ fún ní gẹ̀gẹ̀ pé kó gbẹ́tọ̀ fún ẹ̀mí Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdé ọmọ Yewa tọrọ yẹ aka Ọ̀ṣúnìkẹ́ Ìgbòho Òòṣà aka ẹbọ gbèmí wọn àwọn àfáànù sọ pé lẹ́bọ ni mímú dẹ̀ dúpẹ́ àtijọ́ tí mo ti ń proud pẹ̀lú ẹbọ mi ọ̀rọ̀ mi kàn ń dayọ̀ ni ọ̀rọ̀ mi kàn ń dọpẹ́ ni mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àmọ́ ṣá kí n tó máa lọ gbogbo ẹni tó bá yẹ kó o ṣe dáadáa sí ṣe é sí o tí Táyé bá ń bá Kẹ́hìndé jà tàbí kí Kẹ́hìndé bá ń bá àdúgbò jà kí Táyé má dá sí fún o nítorí pé ó lè jà àdúgbò yẹn ló máa kú lọ́la tó bá jẹ́rú àwa yìí náà la bá ti gbọ́ gìrì òjò lálọ́dọ̀ mi inú àgbọn dànù lọ́dọ̀ olóyè Sunday Igboho different type ọ̀rọ̀ lèmi gbọ́ lórí wọn àmọ́ ṣáà next concern kò kan èmi bí tẹ́mi ń lọ lèmi ń lọ ẹ ó kówó jẹ ó kówó mu kò sọ pé kó wà nípò kan wàá rí ẹni mì òun ló dífá fún Fákànyìnsọ́lá tẹ́yìn ṣe bí kinní sí dandan nìyẹn ẹni tó bá fẹ́ gẹ̀ẹ́sẹ̀ àti rin kò túbọ̀ ìfẹ́ débi ògo tó ní ládójú kọ kí ló fẹ́ fi kún wàá rí dandan nìyẹn kó rí tó bá jànà àwa náà bá ti gbọ́ dídùn ọsàn láti gbọ́ gìrì òjò lábá lọ́dọ̀ mi àgbọn dànù òun ti ṣá fún Tinubu òun ti ṣá fún gbà irú opportunity tí mo rí ní ọ̀dọ̀ wọn tí mi mọ̀ pé mi tiẹ̀ máa lọ ọmọ Ìbàdàn irú opportunity tí mo rí ní rí
ẹni tó bá ṣe nǹkan evidence wa tẹ́ bá dẹ̀ evidence wa kò sí ìtókè mi ó ṣe bẹ́ẹ̀ kò ṣojú mi etí mi ló ṣe kí wà ń tèmi kí n tèmi èmi ò ní sánná ní nítorí pé kí ni ẹlòmíì ó máa ti bí ẹnu gbó lọ́nláìn gbogbo ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ máa ń dá sí àwọn alágbára méjì kan ń jà lọ́nláìn lọ́wọ́lọ́wọ́ yìí ìjà yẹn hit gan àmọ́ ṣá alágbára méjì yìí wọ́n máa parí ìjà ní kò pẹ́ o ẹ lọ kọ déètì èyí sílẹ̀ ó lè má jọdún yìí ó lè má jọdún tó ń bọ̀ wọ́n máa parí ìjà ní kò pẹ́ yìí wọ́n dẹ̀ sọ pé ibi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ló máa foríko gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà tẹ́ ń dáṣẹ́jọ́ ẹ sì mẹ́dọ̀ nítorí pé àwọn nǹkan kan tó ṣe pé ẹlòmíì fúnra rẹ̀ ló máa pàkílàjà wa mọ́lé ẹ̀ èpè tẹ́ dẹ̀ ń wò yìí tẹ́ ṣe ń fèpè bara yín lọ́sẹ̀ míì èpè ò kì í jà ńjọ́ kan èpè kì í jà lóòjọ́ níṣe ló ń dúró yóò máa wọ̀nà láti iṣẹ́ lọ́jọ́ nǹkan re ànábìlẹ̀ ní iṣẹ́ èpè ìgàjẹ́ pé inú ẹ o tó bá ṣe lọ́nà tó tọ́ ẹ̀dẹ̀ bíi ti tó bá ṣèpè lọ́nà tí ò tọ́ rárá ẹni tó ń ṣe fún o bá dá padà tó dákẹ́ o ẹni tó bá ṣe èpè àforíkó lọ ẹni tí kì í ṣe èpè là máa súre o ẹni tí ó na bò sí àlòónú mímọ́ ẹni tí ó lóògùn àlọ́ ọlọ́run oògùn tó ń sọ òun kọ́ nìyẹn o wọn sọ pé kó má wẹ̀ rí ẹ o wọn sọ pé kó má wọ̀ náà bí tiẹ̀ ṣe fẹ́ dà tọ́ bá dẹ̀ sọ fún wọn náà pé kó má lọ kékeré sí ìsẹ́nu kọ́kọ́rọ́ ó lè má bàa jà ṣọ́ọ̀bù ẹ keep on doing máa ṣe nìṣó ẹ mọ̀ pé gbẹ̀rún kùrùsí ò dá àwọn ọmọ wèrè yẹn dúró àwọn kan ló sọ fún mi ńgbà yẹn kùrùsí ò méje ni ẹ máa kọ́ sídìí kọ́kọ́rọ́ tẹ́ bá ti fẹ́ tilẹ̀kùn ní mo ti gbọ́ gbogbo ìgbà yorí mi ọpọlọ mi ò tiẹ̀ fọ́ọ̀ṣàn èmi náà máa lọ ké Kùránì máa lọ ké kíní kó tó di pórí mi pé àwọn bàbá wa wọ́n dìfẹ́ǹdì ara wọn lánàá ó lé ara ó lé ẹ̀mí ó lé dúkìá yóò jà wọn ó ní báwọn kan ṣe protect ilẹ̀ tógun òfin kó wa látàìmọye ọdún táwọn bàbá wa ti ń lò sẹ̀mí àwọn kan wá dé lọ́sàn-án gan àwọn ń sọ pé lóhun ti tàwọn nìkan ló ní gbogbo ayé ló ṣe gbá ló ṣàwo ọba tó níwọ́ ọba tó gbọ́n ni ọba ètò ni tó o bá ti gọ̀ o gọ̀ bó o bá gbọ́n o gbọ́n ọba tó fún ẹ lójú fún àǹfààní pé kó o lè fojú yẹn rí ni kò sí àǹfààní méjì ó fún ẹ létí kó o lè fi gbọ́ ó fún ẹ lọ́pọlọ kó o lè fi rorí ni kí ni purpose of ìwọ tó ń ṣẹ̀sìn tó a padà discover pé ẹ̀sìn ló gbé dání àbí kí ni purpose of ẹ̀sìn tó ní tínú ò dá sọ́mọlàkejì kí ni purpose of ẹ̀sìn tó ń ṣe tó lò fẹ́ pẹ̀lú tọ́ba tó ní ẹ́ dá kí ni purpose of ẹ̀sìn tó ń ṣe tó yẹ pé ọ̀tá ara yín lẹ̀ ń wá ní mọ́ṣáláṣí lẹ̀ ń wá ní ṣọ́ọ̀ṣì ṣé gbogbo ẹni tó jókòó tira wọn nu mọ́ṣáláṣí nínú wọn ń dùn síra wọn evidence tiẹ̀ máa pọ̀ àgàgà kẹ́nìkan jẹ́ni tó ń wọṣọ bí irú Fákẹ́yìn Sọ́lá yìí wọ́n ṣá máa yọra ẹnìkan rí mi ní ṣọ́ọ̀bù ní last week kan ní àbí this week lónìí àǹtí òun fẹ́ dàbí tí mo ní you cannot be like me láíláí you can be like yourself ni kí ló fẹ́ fi kó ṣe máa dà ó lè dàbí tèmi nítorí pé ìsẹ̀mí tèmi wá sáyé wá lòun ni mò ń lò lọ yìí olòṣì ni wọ́n ń pè mí lánàá nígbà mo wà nínú ẹ̀ka ẹni tí ò rí bá ti ṣe tí ọ̀rọ̀ náà gbégbà ni wọ́n ń pè mí lánàá nígbà mo wà nínú ẹ̀ka lọ́gán tó dé ọrùn mi làlàyé mi dára ìgbà tí mo fi ẹ̀ka sílẹ̀ tí kálukú bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ṣẹlẹ̀ ẹni á sọ pé òun fẹ́ dàbí tèmi you cannot be like me láíláí you can be like yourself bí ṣẹ̀dá ti tiẹ̀ ṣe rí ló ṣe máa rí ó fọ̀rọ̀ ẹ̀dá padà mo dẹ̀ jẹ́ kó yẹ mo ní o lè dàbí ti tèmi nítorí pé ìpín tèmi yàn kò jọ tọmọ làkejì ìpín tó yàn kò jọ tẹlòmíì ìsẹ̀mí kálukú nú ayé ni ẹni fẹ́ wà ti sùn Fákẹ́yìn Sọ́lá ẹni fẹ́ wà ti sùn akàn apẹ́lẹ́ tí omi nítorí pé ìtẹ́lọ́rùn òun là gbọ́re mo dúpẹ́ lórí gbogbo tó bá tó ní mí ṣe fún mi mo dẹ̀ máa ń yayọ ọkàn táṣẹ́rẹ́ sọpẹ́ ni tá ń ṣóńdunú kò tí ì pọ̀ o àmọ́ sáwọn ọba tó fún mi mò ń rí jẹ mò ń rí mu mo dẹ̀ sì wà láyé mo wà láàyè mò ń ráwọn ọmọ mi lárí dunú iṣẹ́ mi ò dàrú mi láyé aláyé orí mi pé ọpọlọ mi function mo dẹ̀ mọ̀ pé Yorùbá ni mi Yorùbá nìran mi mo dẹ̀ ń ké pa ọba tó ní mi tí n bá fẹ́ sùn ìwọ ló lè pa mí má kánjú pa mí tí n bá tún jí Olúwa ẹ ṣé o ṣó dìgbà tí n bá ṣèdè lédè alhamdulillah kẹsíra ṣó dìgbà tí n bá sọ àbí tí n bá fẹ́ sọ pé aláwùmọ̀ aláwùmọ̀ kì náà máa ń sọ ọlọ́run tiẹ̀ tí gbogbo ẹ̀ tí ń pò ní ọpọlọ mi mo dúpẹ́ tá bá fẹ́ sùn gbà lágbára la máa ké bisimilayi aláwùmọ̀ kìíní kan ìṣùlánà wọ́n ṣe máa ń kà bá kan bàbá máa gbẹ́sẹ̀ wọ tọ́lẹ̀tì àwọn àṣetè yìí ni òsùn tá a fẹ́ ṣe pẹ̀lú sẹ̀mí èdè lédè ẹ̀dẹ̀ fẹ́ gbèdè lẹ́nu wa ẹgbàṣà ẹgbàmúra òjọ́ mo kí bàbá mi Àbíbù Lágége òsọgbọ́n kẹ́yọ̀ wà kò má níbi tó kù sí o èmi ò pè àwọn náà ò pè bàbá yìí rìlíìsì fídíò kan bí wọ́n ti ṣe ti pẹ́ bọ̀ recently náà ṣe bàbá yẹn sọ pé bàbá yẹn ní it's like pé kéèyàn fìyàn sínú ẹ̀wọ̀n òun lè hà àwọn tó ní mímọ̀ tán kà á nìyẹn bọ́ a máa ta pọpọlọ àfáà mi a máa ní wọn òkè wọn mọ nǹkan kan ẹ mọ̀ pé ṣe rí kò sọ́gbọ́n ni ìṣẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o mo dúpẹ́ pé ìṣẹ̀mí tẹ́mi lò nínú ẹ̀ka mi ìfòṣìṣẹ́ torí pé mo tẹpá mọ́ṣẹ́ ni torí wọ́n sọ fáà náà lánàá pé ká má ṣiṣẹ́ ńgbà tá a kẹ́kà àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yé wálé mi àwa iṣẹ́ òun lògùn iṣẹ́ òun lọ́dọ̀ títí wáyé bàbá yẹn sọ pé àwọn tí wọ́n ń bò lójú ń gbà yẹn kí ló bá dé tẹ́yìn wá tí wọ́n di tẹ́wá gbà
pé kíní mi ń tapa ẹ̀yin ẹlẹ́ka tẹ́ wà náà mi ò mi ń sọ báàdì nípa yín o ẹ̀gúnlẹ̀ ayọ̀ àwa náà bí tá a dẹ̀ bá dé tá a ti fi sílẹ̀ àwa náà à continue ayọ̀ tiẹ̀ ti dé láṣẹ Èdùmàrè àmọ́ ṣáwọn kan wà nínú yìí tí wọ́n ń ha obìnrin wọ́n mọ̀ọ́mọ̀ block obìnrin yẹn torí ògo ni kó má bàa rógo ẹ̀ lò yá aṣọ dúdú kò bá ṣẹ̀dá ẹlòmíì mu ó ló fi jẹ́ pé mi ò ń lo dúdú mọ́ ìgbà tó yé dé èmi náà máa ń lo black lánàá black ni ìgbà tó yá mi ń lo mọ́ mo mi sí colored lánàá ni o kì í ṣe irú èyí tí gèlè ti borí tèmi mo yìí o ẹ rí ìfákọ́yìn sọ́lá gègèlè wa ní àyè wá dà ìsẹ̀mí tèmi lèmi ń lò ìpín tèmi nínú ayé o kò jọ tọmọlàkejì mi ìsẹ̀mí tí mò ń lò nínú ayé kò jọ tọmọlàkejì mi àṣà bí ìkọ́ o ìfákọ́yìn sọ́lá olójú àrèdè o obìnrin ogun yèyé ṣálá aláṣàbí o ọmọ mi ni mi akúpalẹ̀ mọ́tò ṣoṣogbo omi o ọ̀tá ẹ̀rí àgbáyé yé mo dúpẹ́ lọ́wọ́ omi ṣe púpọ̀ lọ́rọ̀ mi ni nítorí pé ọmọ mi ní Fákẹ́yìn Sọ́lá lójoojúmọ́ ayé ni mo máa ń fo omi ṣe ìsúre ọ̀rọ̀ mi wá ń dá sọpẹ́ títí ayérayé o ọ̀rọ̀ mi adùn títí kalẹ̀ títí ayérayé o ọ̀rọ̀ mi àtútù mínímíní omi làbú mẹ́nìkan kì í bómi ṣọ̀tá tó bá dórí sọ mi máa pọn mi kún ẹnu orí bí òṣèbí àṣẹ́gun ojú òní tiwa ọpẹ́ ni mo wá fẹ́ ní dúró ẹ̀yin àfà àtẹ̀dá mo kí ẹ̀yin tẹ́ẹ̀dá náà tún kí torí ìràn wa ní kò sí bí a fẹ́ tì yín sí bọ́ ẹ fi wà kẹ́sìn tẹ́ ẹ bá ń kírun tẹ́ ẹ ti wọnú Kùránì pé gbogbo ohun tó ń kọ síbẹ̀ confam ẹ máa wá practice confam yẹn dáadáa kẹ́ ẹ máa fi fẹ́ kún ẹ máa fọmọlúwàbí kún humanity kò máa kún fún yín dáadáa tẹ́ ẹ ń bá kiri ọmọ yín kan ló tún wà online tó sọ pé àlìá sírí àbí àlìwá sírí àbí kí ló ń pè yẹn tó lóhun àtọlọ́hun onígbákejì Ọlọ́hun ẹ̀dẹ̀ ń wòran òun àtàdánù ọmọ sàlàsàlà àwọn jọ ṣeré lẹ́ni ànábì tí ò recommend ẹ lójú ayé ọmọ yóò mọ̀ pé gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò tó bá jẹ́ gbà kan ni gbogbo wa focus ṣé àwọn pé gbà kan lè máa sọ pé wọ́n bímọ Kùránì bá wáyé bàbá alágége bàbá àbùdírù lágége ẹ̀ ní kú ẹ̀ ní ṣàìsàn bàbá yìí ní kò possible báwo níbo ni Kùránì fẹ́ gbà jáde tí ò ní yí ẹ̀jẹ̀ ṣé àwọn pé ọpọlọ nìyẹn ìgbà kan tábà tí wọ́n ọmọ kan bí ọmọ kan ó kí tẹ́sbíù àárí ìtàn bírí tó gbọ́ pọ́n fáwáyé àárí ìtàn bírí tó gbé bíbélì wáyé àárí ìtàn bírí tó dààmú rẹ̀ inú ìsìlámù náà ni ọgbọ́n àti kówó jẹ́ wọ́n ti tàn wá jìnnà Ọlọ́run wọ́n ti tàn wá gan nígbà táwa ti èsì kéré yìí tí ò sí íńtánẹ́ẹ̀tì tí ò sí kan ohun tó bá ti sọ báyìí sallallahu alaihi wasallam ẹ̀dẹ̀ ń fi ànábì pọ̀ bọ́dì ẹ̀yìn nìyẹn Ọlọ́run ni ànábì nìyẹn tó bá ṣe pé lóòótọ́ lọ́jọ́ ìdájọ́ yẹn lórí èrí ibi tó máa sọ ọ̀pọ̀lọpọ̀ yìí Kùránì kúkú tiẹ̀ ti sọ fún mi pé máa kọ́kọ́ jóná tẹ̀ tó wọnú àgbàbìjọ́ náà wọn náà máa kọ́kọ́ jóná ìjóná yẹn náà lè ń jóná láyé nítorí pé àwọn ọ̀rọ̀ kan àgbẹ̀ pé tẹ́ bá sọ mo kàn máa wò pé ṣó jẹ́ àti ilẹ̀ lèmi ti máa ń rò ẹ ti jẹ́ kí ẹ̀sìn yẹn kó sú everybody kò sí wàhálà ọmọ akin lèmi o tí ò gbọdọ̀ ṣojo ọmọ akin ni mí ìgbà tí àlè àṣírí yẹn tó sọ pé Ọlọ́run ó fi òun ṣe kìdí kan Ọlọ́run sọ kìdí kan fún un àná mọ̀mọ́ sàlásálá àwọn jọ jáde àwọn jọ ṣá ànábì tí ò mọ̀ ẹ́ kò rí ẹ rí ó bá lo sẹ̀mí outcome fèsì wo lànábì ní irú fèsì tó lẹ́ni tó lè dẹ bàbá ńlá kú ẹ̀ kẹrin kò lè fún wa ní definition of àná mọ̀mọ́ sàlásálá ẹ máa wá gbọ́ àwọn tá a tún rò pọ́n tún gbádùn díẹ̀ àwọn yẹn tún fi gifọ ànábì ní ẹni bá ṣe Islam bọ́yọ̀ bá ti ṣe Islam kọ́ pa ṣáárì tí wọ́n bá ọmọ kan pò ní ilẹ̀ Haúsá lọ́hùn ó kàn fàtì sínú kìrìsìtẹ́nì ṣáárì jẹ́ gbọ́ yìí tí wọ́n bá pò lọ́hùn àmọ́ ṣáàyè ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n bí nítorí pé ohun táwa gbàgbọ́ jù nínú ẹ̀sìn ni pé ìfẹ́ lẹ̀sìn àánú lẹ̀sìn ìfọmọ ènìyàn ṣe lẹ̀sìn humanity lẹ̀sìn tí yẹn bá ti kú òkú sí nǹkan tẹ́ ẹ bá dẹ̀ lọ wo àwọn àfáà blackmail online tẹ́ ẹ bá ti rí wọn ẹ ti dá wọn mọ̀ àfáà kan oníkókó lẹ́ẹ̀kẹ́ báyìí àfáà tó pé gbogbo èèyàn tó bá ti kú báyìí inú náà ló lọ ó lọ inú náà ni ó lọ inú náà ni ẹ lè rí àwọn sùmùrà yẹn kí wọ́n máa blackmail èèyàn àfáà mi kan ti ẹ̀wà nù sùmùrà ni wọ́n máa ń gbé láwà ní báyìí wọ́n ní èjì àfáà yẹn ní èjì báyìí I really appreciate that àfáà mo appreciate ẹ̀ gan wàláì mi rírí o kì í ṣe ní tí mo mọ̀ rí o bọ̀ àfáà yẹn no matter what àfáà ìbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tàbí ẹnìkan sọ̀rọ̀ sáwọn oníṣẹ̀ṣe àfáà yẹn á ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá wá rá àfáà tó ń jóògùn tó ní kòkó lé tó ṣe gbá tó ṣe ojogún àkáǹtì bàbá ẹ̀ Yorùbá ni òrújú rárá òrújú àfáà tó mọ bí wọ́n ṣe ń tèjì ogbè bàbá afá èmi ni ogbè ẹ má jẹ́ ká burú wọn kò gbàgbé ilé ni toró mọ̀ pé gbẹ̀rún kùrìsí kò lè defend kìíní tó bá délẹ̀ kí ló wá tún dé ìgbà tẹ́ tún wá ń lò kí ló dé tẹ́ bá dórí íńtánẹ́ẹ̀tì ẹ máa sọ pé àwọn kan ṣe gbá àwọn kan ṣàwo nínú àdójúkọ tí mo rí tó ní ọ̀dọ̀ àwọn àfáà àwọn awérìyàn ò sínú wọn yìí tó bá wà nínú wọn àjọ máa lè Ọlọ́run àwọn yẹn ló máa ń sọ̀pẹ̀ méjì tá máa ń sọ̀rọ̀ àwọn àdìsúnà kọ̀ọ̀kan náà wà torí wọn pé tọpọlọ wọn ṣiṣẹ́ irú wọn ti travel out wọn ti mọ̀ tún sósì àwọn náà pè mí nígbà yẹn ni o not now
torí pé kíni èmi ti di kìíní wọn eléyìí ọbẹ̀ ẹranko ó dògóńgó lẹ́yìn ọbẹ̀ ẹ̀ o mo ti dá sí eléyìí ọbẹ̀ eku àní mo ti dirú mọ́lẹ̀ sí orí íńtánẹ́ẹ̀tì o ẹ̀rọ àṣàbí bá mi yo ẹ wò ìṣẹ̀dá àyà mi àti bàbá mi ò ní padà lẹ́yìn mi láṣẹ Elédùmarè a ní sunkún lórí ọmọ lórí ẹbí lórí dúkìá tọ́mí àti tí omi ìfẹ́ lọ́lọ́dùmarè béèrè lọ́wọ́ ìfẹ́ ní ká fi bára wa lò ẹ ti gbọ́ ká má jìra wa sínú ọkọ àti ìyàwó ẹ má nira yín sínú tẹ bá nira yín sínú ẹ lè padà lù sí ara yín o à manage ara wa lọ́wọ́ yìí ni tí lúlù sí bá dẹ̀ wá yá kẹni á dẹnìkan jẹ nìkan lọ bẹ́ẹ̀ ni ìsẹ̀mí tí kálukú máa lò nú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ jẹ́ ká fìfẹ́ bára wa gbé ká lo ọkàn kan síra wa ká má torí pọ́wọ́ ẹnìkan ga ká bẹ̀rẹ̀ ìbínú tí ò nídìí ká bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ka ẹ̀ má yẹ ká ṣe bẹ́ẹ̀ láàrin ara wa ojú òní tì gbogbo ẹ̀yin tẹ́ ń fàṣà bí o mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ fọ́ fún Fákànyìn Sọ́lá mo kí yín o mo kí yín ẹ̀ṣẹ́ o a ò ní fikú mọ́ ìyá ara wa mo kí yín ẹ̀ṣẹ́ o a ò ní farun mọ́ ìyá ara wa ojú òní tì wá láṣẹ Èdùmàrè mo kí gbogbo wa o àánú tí ò nópin á bá gbogbo wa gbé láṣẹ Èdùmàrè mo ti ní 1 hour náà ni mo fẹ́ lò mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ẹ̀yin tèmi ẹ bá mi pín ètò yìí kó débi tó yẹ kó dé ẹ̀yin tí YouTube ẹ máa rí mi wò bí ìran láìpẹ́ a máa gbé lọ sí YouTube ojú òní tiwa gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp 08102893269 tí mi bá wá tètè gbé WhatsApp yẹn bóyá ẹ pè mí sórí tàbí mẹ́sẹ̀jì mi tí mi bá tètè dáhùn ẹ bá mi sọ̀rọ̀ lórí 091 63658172 ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp yẹn náà màá tètè gbé yẹn ẹ ti gbọ́ ojú òní tì ìwọ tó bá dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ ṣe voice note ọkọ̀ message kí n tètè rí ẹ kó má ṣe hi hello mi ń jẹ́ bẹ́ẹ̀ o kì í ṣe ti gbéraga o Olódùmarè ò ní fi gbéraga sọ̀rọ̀ mi ojú òní tiwa ọmọ Adéyẹmọ iṣẹ́ mo mọ̀ ọ́ lóore o àní kánjú kú o Ìgbòho ṣe bẹbẹ fún mi ẹ ṣé o Ayọ̀lá máa pàdé mi nílò ju 1 hour lọ I cannot kill myself I cannot stress myself nítorí pé kí ni ilé ayé ó lọ fàáfàá ó ti lọ fàáfàá ìtàláwà báyìí gbangba ti dẹrù pé ti bẹ̀ẹ́ wò ojú òní tiwa gbogbo ìwọ tó bá tí wọ́n bá fọkàn tán má downgrade ẹni tó bá fọkàn tán o nítorí pé most of èèyàn lèmi tiẹ̀ máa ń fọkàn tán àwọn kan ti gbá mi lórí péèjì mi rẹpẹtẹ wọ́n ti gbá mi gan tán máa ń gbowó lọ́wọ́ mi àwọn máa bá yín ṣe gbá àwọn máa bá yín ṣàwo wọ́n máa ń gbowó lọ́wọ́ mi ni àwọn ṣá mi ì fìgbà kan ṣépè fún wọn bẹ́ẹ̀ ni mi ì dẹ̀ fìgbà kan ro kan aburú sí wọn bọ́ba tó ni wọ́n ṣe dá wọn ni ohun tó ń fi pamọ́ sí mi lọ́wọ́ ni wọ́n wá gbà àmì ṣé ò sí wàhálà kò sí nira kò sí wàhálà ọba tó ni wá ló ṣe bẹ́ẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ àkọ́ ìbínú o ojú òní tiwa o àánú á bá wa gbé o oore tí ò nópin ọba tó ní wá fi bá wa gbé lẹ́ni ọjọ́ ìsinmi ayọ̀ àwọnú ayé wa ọlọ́lọ́jọ́ ajé àfilé wa ṣe bùgbé o ajé ògúngún ní sonísọ òbòjì àfilé wa ṣe bùgbé àárajé ná àárajé lò àárajé fi ṣe ohun mèremère nínú ayé o láṣẹ Èdùmàrè ajé mọ́ pé ẹ o ajé wa bá mi gbé ògúngún ní sọ o onísọ òbòjì o bàbá ọlọ́dọ̀ àṣàbí o àṣàbí ń retí ẹ ní kíákíá orí bí ò ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun ẹ ṣé mo dúpẹ́ gan ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lọ sórí WhatsApp mi ẹ bá mi sọ̀rọ̀ mẹ́ ẹ̀yin tẹ́ bá rí ohun tó rú yín lójú tẹ́ fẹ́ béèrè nípa èdè mi ni o mi sọ ẹ mọ̀ pé mi ò kéwú pé nǹkan kan mi ní problem pẹ̀lú ẹ̀sìn wàláì mi ní ìṣòro pẹ̀lú ẹ̀sìn kankan tèmi ni pé ìfẹ́ tí mò ń gbé lọ ìkọ́ ló ń jẹ́ kí n fi pàdé ọba tó ní mí àníyàn mi tí mò ń gbé lọ kí n fi pàdé ọba tó ní mí nírọ̀rùn láṣẹ Èdùmàrè orí bí ò ṣe bẹ́ẹ̀ kò yí padà program tí mo máa ṣe ní next kọ́ ọba tó ní wá má kọjú pa wá òun ni ọ̀rọ̀ òbòrí most of àwọn èèyàn máa ń sọ nǹkan kan èmi náà dẹ̀ mọ nǹkan yẹn gbà ẹ́ most ni o kì í ṣe gbogbo wọn àwọn kan ẹni bá ti ìborí yẹn tán bá ti fi borí àwọn ìwà kan máa ń wà lọ́wọ́ wọn tí ò da wọn máa ń nífẹ̀ẹ́ kìdẹ́ ń ṣẹjọ́ wọn brainwashing ni ìgbà tó ti sọ pé àwọn aláìgbàgbọ́ kan máa mú wọn lọ́rẹ̀ẹ́ ẹ̀mùlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ gan wọ́n mú yín lọ́rẹ̀ẹ́ ẹ̀mùlẹ̀ padà downgrade ni ta ló nígbàgbọ́ nínú ayé ẹni tó gbàgbọ́ lọ́ba lẹni tó mọ̀ pé ọba tó lè pa tó lè jí lọ́ba tó lòun tó wá ń lo ìfẹ́ tó ní play mind tó ń ṣàánú àwọn èèyàn tó bá súnmọ́ tó lè bá èèyàn ṣeré at any time tí ò ní skeleton nínú kọ́ńbọ́ọ̀dù tó free mind ẹ̀ òun la lè pè lónígbàgbọ́ ṣáda ní fẹ́ kú sí mọ́ṣáláṣí tó kú sí ṣọ́ọ̀ṣì wọn ṣe onígbàgbọ́ wọn ṣe business ni it's a businessman it's a business guy it's a business woman ṣe ti gbọ́ tèmi ni pé ohun tí kálukú bá ti gbàgbọ́ kó máa sìn ọba tó ní wá a ṣe gbogbo ìrọ̀rùn fún wa ojú òní tiwa ire lójú owó ire lójú gbogbo àmà rí o a kú ti olùdí àwọn ọmọ yìí wọn ní wọlé lékúlọ wọn ní wọlé lárùn gbogbo ọmọ tó bá travel wọn ní fòkun wọn ránṣẹ́ sí wa o láṣẹ Èdùmàrè àwọn òbí náà Ọlọ́run á máa bùkún wa lágbà lọ́wọ́ àríbá ti ṣe àrọ́nà gbégbá o rírọ̀ ní ọrọ̀ kókò lágbà àárọ̀ wa títí kalẹ̀ o àpò ṣáṣámùrà kan kì í gbẹ àpò wo ò ní gbẹ fọwọ́ kò ní gbẹ fọ́lá kò ní gbẹ fún fọkànbalẹ̀ láṣẹ Èdùmàrè àìsàn ní ṣe wá o ànírógun àárẹ̀ ó kéré ó tóbi ànírógun àìsàn láṣẹ Èdùmàrè. ẹni tẹ bá sọ fún mo rí àwọn tí wọ́n ra especially this summer period wọ́n ra aṣọ $20 yẹn ó pọ̀ wọ́n pè fún àwọn èèyàn wọ́n fi ṣe gift summer fún wọn and they really love it they were even asking them pé ibo lẹ ti rà mo fẹ́ rà sí ṣe lọ́sàn pé pípé lè dínkè bá jẹ́ kó mọ̀ pé $20 ní mo ní ẹ má wọrí
tó bá kí lórúkọ wọn kí lè mọ̀ torí èmi ò ń ṣe báyìí báyìí iye báyìí máa ti pariwo ni lọ́dà kí lórúkọ wọn làwọn ẹni báyìí báyìí mo lókè mo ti gbọ́ mo dẹ̀ ṣe kí ni mo bàṣírí wọn. That is me. So ẹ wá bá mi rajà ọjà mi wà pa ọjà mi wà òkè ọjà mi ṣe kí ni ọjà mi wà pa mo láwọn aṣọ tó fa lace wà àǹkárá wà àdìrẹ wà damask wà aṣọ òkè wà gbogbo ẹni mo ní àwọn fine bubu gbogbo ẹ wà àwọn bubu aláǹkárá àwọn bubu oní damask àwọn bubu oní lace gbogbo aṣọ tí mo ní ni mo ní bubu tó bá jẹ́ aṣọ òkè tó fi rán bubu gown náà ni ó wà ẹ pè mí ó wà available mo fi lédùn máa rí bẹ̀yìn ẹjọ́ patronize mi ojú òní tí àwọn ọmọ yóò ní gbégbé léegun àwọn ọmọ yóò ní ṣìṣe so yẹ ò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ nìyẹn lẹ́yìn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig tí bá sọ fún yín pé àwọn wig kan náà wà níbí báyìí like mo dẹ̀ tàwọn tó mi mọ̀ pé mo ti tàwọn tán lọ́tọ̀ ti gbà tó fẹ́ rà màámi tí wọ́n ra wig lọ́wọ́ mi reset ní bá wọn mọ̀ bójì ọmọ because màmá yẹn ti bá mi select pé wig báyìí mo fẹ́ tí mo ti lówà ó wà mi mọ̀ pé mo ti tàwọn tán ẹyọ kan ni mo rí fún wọn ò dẹ̀ ti torí ẹ̀ bínú wọn tún wá ra oríṣi mi gbogbo yín tẹ̀ ń ṣàánú mi ẹ wo kí má ṣe lanu sọ̀rọ̀ Ọlọ́run tó dá mi wáyé ó ti mọ ibi tó máa ti bá mi ṣe fún yín nítorí pé kí ni irinṣẹ́ Ọlọ́run ni mí kì í ṣe Sátánì ló dá mi Ọlọ́run ni so ojú òní ti gbogbo yín o so ẹ wá bá mi rajà mo láwọn ọjà mo láwọn woman hair tẹ́ bá fẹ́ ra wíìgì $50 ó wà tẹ́ bá fẹ́ ra wíìgì $250 mo ní tẹ́ bá fẹ́ ra wíìgì $100 ó wà tẹ́ bá fẹ́ ra wíìgì ó ní $70 ó wà kò sí side price wig the only thing mi ní wíìgì $20 mi ní wíìgì $30 mi ní àwọn yẹn but from 50 upward if tẹ́ bá fún ní 40 tẹ́ bá rà jẹyọ kan lọ mo sì lè ta fún yín 40 mo ní tí mo lè ta fún yín ní $40 tẹ́ bá rà jẹyọ kan lọ so ẹ patronize mi mo fẹ́ lè dùn máa bẹ̀ gidi ẹ ṣáà wíìgì tẹ́ máa lò tó máa yọ no àwọn wíìgì tẹ́ máa lò tẹ́ bá ń gbọ́ pé ẹ̀mí kan ò lo àwọn wíìgì mi gbó àwọn wíìgì tí mo ní bí ẹ̀mí kan ò lo gbó gbogbo ẹ tẹ́ bá fẹ́ àwọn ní sún tí mo wá ń display gbogbo ẹ ti lọ gbogbo àwọn ní layers yẹn gbogbo ẹ ti lọ mi mọ̀ pé mo ti tà àwọn tán mọ́ bíbá I don't know but àwọn wíìgì tó wà ń bíbá yìí again ẹ gbàgbé bóyá ṣe they are all beautiful so bí ti wíìgì ṣe jẹ́ nìyẹn yes diabetes ti dé o ó dẹ̀ tuntun ti fẹ́ẹ̀ tán mo sọ fún yín ẹ̀yin tí bá máa program mi wípé mo ti kọ phone number àwọn èèyàn sílẹ̀ tí wọ́n ní di diabetes bí diabetes ṣe ní báyìí tí mo pọ́n wọn báyìí wọ́n rà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n make payment wọ́n sanwó ni àwọn míì tẹ̀ ti sanwó lẹ́kọ̀ọ́ tó dé so nísìnyí báyìí sí oògùn diabetes yẹn tuntun ti fẹ́ tán mi mọ̀ pé nǹkan tó máa nídìí àwọn tí mo tẹ̀ wí pé wọn tẹ̀ níra púpọ̀ gan ẹlòmíì tún rà fún yàn bẹ́ẹ̀ so ẹ̀yin tẹ́ bá nídìí oògùn diabetes ó ti dé báyìí kó tó tán ó dà pé bíi 9 pack ló kù báyìí àbí kó má tó bẹ́ẹ̀ gan mi tẹ̀lé sọ́bọ̀ tó ṣáà ti fẹ́ tán mo mọ̀ pé ó ti fẹ́ tán ó ti fẹ́ tán so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀ ó wà available so àwọn dẹ́ tí manpower náà ti wà tí manpower ti wà dáadáa sí wọ́n ti rú wá kọ̀kọ́ sí manpower kékeré mọ́ even àwọn tí mo tà lọ́gán àwọn ẹlòmíì tó fẹ́ ra big size ìgbà tí ò sí mọ́ mo ní láti fún wọn ní small size méjì ó jẹ́ àpapọ̀ odidi ẹ̀yin tẹ́ bá rí pé small size méjì mo send sí yín àpapọ̀ odidi kan nìyẹn but nísìn odidi ti wá wà báyìí kò tó wá sí small size mọ́ nígbà tí wọ́n mọ̀ pé ó máa tán so manpower gbogbo ẹ̀yin tẹ́ lè dóbò dáadáa gbogbo ẹ̀yin tẹ́ láìkókó dáadáa tẹ́ fẹ́ kó ṣà máa jìyín kò sí ohun tó fi ń ṣèyàn ó kò sọ̀yàn dáa gbogbo exercise lẹ́yìn tẹ́ bá lè lọ sí orí fídì lọ ṣe exercise tẹ́ lè jọ́ọ̀gì tẹ́ lè mọ́ọ̀gì tẹ́ lè gúùdì tẹ́ lè gbé ẹ ṣe exercise yín lórí bẹ́ẹ̀dì ẹ ṣe dọ́gí ẹ ṣe ẹ má jẹ́ kí n máa ka style tó ráwọn ọmọ school máa ṣe kí wọ́n máa kẹ́kọ̀ọ́ bí program Lady K kọ́ máa kẹ́kọ̀ọ́ dọ́gí style lóríṣiríṣi ẹ ṣe style lóríṣiríṣi lórí bẹ́ẹ̀dì yẹn exercise ni ẹ mú standing oríṣiríṣi style ló wà tẹ́ lè ṣe láti fi ṣe exercise kí wá láwọn kan tẹ́ lè lò tó máa fi ráyè ṣe exercise fún yín dáadáa òun ni manpower ṣẹ́rí manpower tẹ́ bá lò èyí tẹ́ bá níyàwó lé ẹ lọ kí ìyàwó láńlọ́ọ̀dù yín mọ́lẹ̀ no be today I don dey talk am ẹ gbọ́ iṣẹ́ wò ẹ tún bá wọn ra kọ́kọ́rọ́ mọ́ ẹ̀ sanwó lé mọ́ nìyẹn ẹ̀yin tó bá jẹ́ wípé ìyàwó ọ̀gá yín níbi iṣẹ́ mo ti sọ ẹ kì í mọ́lẹ̀ tó bá níta ló ní kẹ́ gbọ́ṣẹ́ wò ẹ sọ pé Lady K ní kò sáìsàn bẹ́ẹ̀ dídólóko dídólóbò so ẹ gbọ́ òun nìyí ẹ kì ìyàwó láńlọ́ọ̀dù mọ́lẹ̀ ẹ run ẹ kì ìyàwó ọ̀gá mọ́lẹ̀ ẹ run àbúrò tẹ́nàntì yín ẹ run ìyàwó dírẹ́fà yín ẹ run ìyàwó gateman ẹ run irun ni
nínú wọn ni kò sí kankan tó fi ń ṣèyàn ẹ má obìnrin ni mò ń ṣe kò sí kankan tó fi ń ṣèyàn èèyàn tó bá ti lè rún nǹkan ẹ̀ dáadáa ẹyẹ bá ń rún tó bá ń rún oníkálukú yẹn lájú yín sílẹ̀ kan bá yín rún nǹkan yín kẹ́rẹ́ ní Lady K wọ́n ti gbàyàwó yín máa fi ń ṣe show máa kúrú sí kúrú ilé yóò ṣe kúrú ìjẹ̀bú o kúrú sí ni máa fi ń ṣe lórí bí torí ẹ̀ kó má bá dà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti wọ 1890 a máa rúgbó takébé òun lélẹ̀ Manpower jẹ́bìdán ẹgbẹ́lura kẹṣe kí ni kẹkúnlọ́bọ̀ vap tí jẹ̀díjẹ̀dí ìyẹn kú kékèké yà ó dà pé kékeré méjì tí yẹn náà ṣẹ́kù lélẹ̀ tẹ́ bá gbọ́ ìṣègò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra jẹ̀díjẹ̀dí àti Manpower àti diabetes ẹ̀ tètè kékèké méjì tó ṣẹ́kù lélẹ̀ Jésù Olúwa wa àmín but ti Manpower yẹn ti wà dáadáa sìn ó ti wà dáadáa mo sọ fún yín lè dọ́là kí ló ti tán tó bá ti kó tán nìyẹn pálí ńlá kan ló tún ti wà ń bí ṣe diabetes kò pọ̀ mọ́ ó ti fẹ́ tán mi ò ní parọ́ fún yín so èyí tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago kí n tètè bá yín send ẹ̀ so bí yẹn ṣe jẹ́ nìyẹn now èyí tẹ́ bá tún wá fẹ́ ra jewelries ẹ jọ mo bẹ̀ yín ẹ̀ ní sórí burúkú ẹ bá mi rajà mo láwọn fine jewelries àwọn jewelries tó wọjú tó fine tó mú yes dáadáa bákan náà dẹ̀ ni mo tún wá ní àwọn pọ́ọ̀sì tó fine àwọn mo tòjọ síbẹ̀ yẹn tó fine dáadáa space gan ò jẹ́ kí n lè kó ọjà púpọ̀ wọlé mọ́ mo kàn rà dẹ̀ kó wọlé díẹ̀díẹ̀ because there is no space tabasita díẹ̀ àtúkó díẹ̀ wọlé padà bá ṣe sí nìyẹn so ẹ̀yin tẹ́ bá need àwọn pọ́ọ̀sì now back to spiritual items gbogbo ẹ̀yin tẹ́ ní one or two things tẹ́ ń dojúkọ èmi ò bá wọn tọyàn ogun láyé yìí kò ṣeé dúró wò ogun láyé yìí kò ṣeé dúró wò ẹgbọ́n tàfà máa ní dira pásítọ̀ máa ní dira oníṣẹ̀ṣe máa ní dira kì í ṣe pé wọ́n ní kẹ́ dira kẹ́ lọ fèsì ogun Fúlàní àwọn ogun kan wà ó ju ogun Boko Haram lọ àwọn ogun kan wà ó ju ogun Israel àti ti Pakistan lọ àwọn ogun kan wà ó ju ti Korea ó ju ti Russia àti Ukraine lọ àwọn ogun téèyàn ò fojú rí téèyàn kọ́ dẹ̀ máa rí iṣẹ́ láàgọ́ ara èèyàn tó máa ṣe kí tó máa ṣe fàájì bóun sì ṣe fàájì yẹn ìnira ní òmò kó bá yéèyàn bí kó máa kórìíra ẹ kó máa lé ẹ níbi iṣẹ́ kó máa pọ̀ṣù nǹkan kó máa tó ẹ lọ́wọ́ kó máa ṣiṣẹ́ kó máa lákòjọ àti bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ogun àwọn nǹkan tẹ́ wá lè lò láti dáwọ́ ibi wọ̀nyí dúró ẹ pé Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation Jésù lọ́ba Jésù ló máa bá yín ṣe not me akọ̀fin mi ni akọ̀fin mi mo wọ́n tí àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ fún mi pé ẹ má jẹ́ sórí social media àbí kí n sọ ẹni Lady K òṣòro fojú di balẹ̀ èmi kọ́ Ọlọ́run ni o mi ò mọ anything mi ò lóògùn mi ò ní nǹkan kan mi lágbára kankan Ọlọ́run ni so bó ṣe jẹ́ nìyẹn ẹ má wòra yín ni wọ́n patẹ́ òòtà àwọn nǹkan tẹ́ lè lò láti fi boost business yín àwọn nǹkan tẹ́ lè lò láti fi jẹ́ kí ìgbéyàwó yín kó dúró digbidigbi kó má gbọ́kàn lọ lọ́wọ́ yín ẹ wo ọkọ wọn lóde ibi tẹ́yìn tí ń ṣe dọ́gí tẹ́ tí ń ṣe kinní ẹlòmíì àṣẹ tọ́ṣì ọ̀tọ̀ ẹ̀yin tẹ́ ìwà ń bi dọ́gí tọ́ṣì ọ̀tọ̀ dádì àgbàdo ẹ̀ ju dọ́gí style lọ dọ́dì ti lọ nìyẹn o kó má bá dà bẹ́ẹ̀ àwọn kan tẹ́ lè lò ṣàwárí téèyàn bá ṣe àjò sí ìgbéyàwó ẹ gbọ́dọ̀ mú ìwà mọ́ o ìwà gójú àjò lọ nínú ìgbéyàwó torí pé kí ni èmi ò ń tan èèyàn tó bá lo àjò fún ìgbéyàwó tí ò bá níwà pẹ̀lú ẹ̀ ó máa ṣiṣẹ́ sí wrong side ẹ má jà cancel ara wa fídíò ti gùn ẹ mọ̀ pé program tí mo máa ń ṣe láti ilẹ̀ náà nìyẹn cancelling ká tó yàbàrà sí Yorùbá nation n ta fi dórí social media nìyẹn so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn spiritual items àwọn kan tẹ́ lè lò lọ́fíńdà wà òróró wà ẹ̀yin tẹ́ bá fẹ́ wẹ ọṣẹ lọ́fíńdà wà tẹ́ lè wẹ̀ ẹ wo ọṣẹ tẹ́ ń wò lọ́wọ́ mi tẹ́ bá gbọ́ pé ata tó iyọ̀ dùn òun lọ́ṣẹ ẹ̀yin tẹ́ bá like ọṣẹ tó ti grand ẹ sọ fún mi àwọn ọṣẹ báyìí wà tẹ́ lè lò ẹlòmíràn sọ wípé òun ò fẹ́ kọ́ mọ̀ pé òun lo ṣẹ́ kò dẹ̀ sọ bá rí irú àwọn ọṣẹ nínú ke báyìí wọ́n á ti mọ̀ wípé iṣẹ́ ni ẹ̀yin tẹ́ bá jẹ́rú position yẹn lẹ́wà ẹ pè mí àwọn ọṣẹ tablet wà tẹ́ lè lò ìbàjẹ́ fún fẹ́ ìbàjẹ́ fún mercy ìbàjẹ́ fún victory ó wà tẹ́ lè lò mo ní àwọn tablet soap báyìí iṣẹ́ lẹ́wọ̀n iná tó ordinary soap tó bá dẹ̀ jẹ́ pé àwọn grand one náà ni tá ti mix papọ̀ pẹ̀lú lọ́fíńdà omi àgbọn omi gbogbo ẹ̀ lóríṣiríṣi ajẹ́bidán tó confam lóríṣiríṣi èròjà ó wà available kò sí àní-àní níbẹ̀ mo lò ó mi oríṣẹ́ kò ṣẹlẹ̀ yes kò ṣẹlẹ̀ I'm proud of it kò ṣẹlẹ̀ àfiwọ́ tó bá nígbàgbọ́ nínú Jésù o ò lè máa lo iṣẹ́
tá fi orúkọ Jésù gbélé ẹ lọ́wọ́ kó jẹ́ pé bòmí ni ìgbàgbọ́ ẹ máa wà tí ìgbàgbọ́ ẹ bá wà níbi Quran di Quran ẹ mú bó tó bá nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo ni àti Quran àti Bíbélì àti ṣẹ̀ṣe ó máa jẹ́ fún ẹ bó tó bá nígbàgbọ́ tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí gbàgbọ́ ẹ rọ̀ mọ́ báyìí bí ẹni rọ̀ mọ́ mo pé lọ́lá mi yìí dìbẹ̀ mú má darẹ̀ láàmú èmi ò tọ̀yàn mi ò owó tó fẹ́ fún mi tí wàá tọ̀yìn pé ẹ má wọlé ẹni tó bá yẹ pé nígbàgbọ́ nínú Ṣàngó ẹ wá lu ọṣẹ Jésù ó máa ṣiṣẹ́ fún yín mi ò tọ̀yàn ibi tí gbàgbọ́ ẹ bá wọ̀ mọ́ ló máa ti ṣiṣẹ́ gbọ́wọ́ tó bá nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ó máa jẹ́ fún ẹ lórúkọ Jésù ó máa jẹ́ fún ẹ ò bá wàá jẹ́ mùsùlùmí tó bá ti nígbàgbọ́ wípé ọ̀kan lọ́lọ́run orúkọ Jésù mi á jẹ́ fún ẹ o bá jẹ́ oníṣẹ̀ṣe tó bá ti nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lolódùmarè orúkọ Jésù mi á jẹ́ fún ẹ tí bá fi gbélé ẹ lọ́wọ́ so bó ṣe jẹ́ ní àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù àní ṣàṣe dànù gbogbo ẹ̀yin abiyamọ ojú òní tí wà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dira fáwọn ọmọ wa ara gbé láyé torí ẹnìkan torí ọ̀la wọ́n ní àti kékeré ni kéèyàn ti pẹ̀ka àkókò torí tó bá dàgbà tó kó máa gbẹ̀bọ bó ṣe jẹ́ nìyẹn ewé tó yẹ ká fi fàájì sá láàárọ̀ ká má wá láàgùn fi sá lọ́jọ́ alẹ́ lórúkọ Jésù àní bá wọn sáré ìbànújẹ́ lórí àwọn ọmọ wa àní sáré ìbànújẹ́ lórí ayé wa so èyíkéyìí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí mo wà available fún yín bí ojú òní tì yín Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Yorùbá nation òun lèmi jẹ́ o ẹ bá mi ṣí ètò ẹ subscribe sí YouTube channel mi kẹtọ notification bell yín Yorùbá nation no going back ire o.